káàárọ̀ ìròyìn àgbáyé la mú wá sétí ìgbọ̀yìn láti iléeṣẹ́ amóhùnmáwòrán Arikẹ ni mí. Oníròyìn yín ni Arikẹ Aya Ademọla. Kẹ́ tó gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́, ẹ gbọ́ àwọn kókó inú rẹ̀. Ọ̀gbẹ́ni Adékúnlé Solomon ti ṣe gbàjarì pé adìyẹ ọdún kérésì àwọn ti di ohun àwátì. Dókítà alábẹ́rẹ́ kan ti gba àwọn ènìyàn níyànjú láti lo ọpọlọ wọn lásìkò ọdún yìí. Àjọ tó ń rí sí ààbò ìlú ti ṣe ìkìlọ̀ pé kí àwọn ènìyàn ṣọ́ra láti máa yin báńgà, knockout àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wàyí o, ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀gbẹ́ni Adékúnlé Solomon ti ké gbàjarì pé adìyẹ ọdún kérésì àwọn ti di ohun àwátì. Wọ́n ti ṣe ìlérí láti ṣe àbẹ̀wò ilé sí ilé láti tọ́ adìyẹ gbogbo ènìyàn wò nítorí pé wọ́n mọ adùn adìyẹ wọn lẹ́nu. Wọ́n rọ gbogbo ará àdúgbò láti fọwọ́sowọ́pọ̀ nínú ìwádìí wọn. Dókítà alábẹ́rẹ́ kan ti gba àwọn ènìyàn níyànjú láti lo ọpọlọ wọn látara bí àkùkọ adìyẹ ṣe gbówó lórí tí owó ajá tó gbó sì mọ níwọ̀n. Wọ́n ní ohun gbogbo kọ́ ni ènìyàn sọ fún ènìyàn, ẹ jẹ́ ká lo ọpọlọ wa. Àjọ tó ń rí sí ààbò ìlú ti ṣe ìkìlọ̀ pé kí àwọn ènìyàn ṣọ́ra láti máa yin báńgà, knockout àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí ewu tó wà níbẹ̀. A ò ní rí jù báyìí lọ lónìí. Títí di ìgbà mìíràn, mo kí gbogbo wa pé a kú ọdún. Ẹ̀mí wa á ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀.